All right, ladies and gentlemen. Apẹ́ kó tó jẹ, kò ní jẹ ìbàjẹ́. Ìyá kú, rẹ́ ní kankan tó kọjá ń sìn. The one that has two SIM. Ẹyin mo jẹun tó lè mú fóònù. Bẹ́ẹ̀ tó ń sọ̀rọ̀ yìí. Ilé yìí ẹ ń wá mi o. You move. Come here. Hello. Èrò pọ̀. Aṣáwó kọ́bọ̀kọ́bọ̀. Ọmọ that one na gbola fertilizer. If you the wife get wèrè, I suppose to chop inside that thing. Ó yẹ kí n kà mọ́ bí kí n fi sáré báyìí kí n kó pọ̀ kí. Ọmọ. Ẹ jọ̀ọ́ o. Àgbàdo ìfún mi, mo lówó mi ká ní. Òdo tó ń sunkún. Kí ló ń lọ wá fún mi? Wọ́n ló ń kó méjà yẹn mo rò borí ẹ burú. Pẹ̀lú gbogbo kọ̀ọ̀tẹ̀ náà yìí. Kí ló ṣẹlẹ̀? Wọ́n bọ́ sẹ́ni mọ́ mi lọ́wọ́ ọmọbìnrin.